igbákejì ààrẹ àná lórílẹ̀‐èdè yìí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò tó tún jẹ́ àgbà amòfin lórílẹ̀‐èdè yìí ìyẹn Senior Advocate of Nigeria SAN ó mà ti tú àṣírí ńlá nípa gbajúmọ̀ ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká. Kódà tuntun kan sára sí bàbá náà pẹ̀lú bí ayẹyẹ 90 ọdún 90 years ẹ̀ bó ṣe ń súnmọ́lé. Ẹ rántí pé lọ́jọ́rú ìyẹn ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí ni wọ́n gbé ìdánilẹ́kọ̀ọ́ kan kalẹ̀ nínú gbọ̀ngàn JF Adé Àjàyí Auditorium tó wà nínú iléèwé gíga tìjọba àpapọ̀ tó wà lẹ́kọ̀ọ́ ìyẹn University of Lagos UNILAG. Ibẹ̀ ni wọ́n ti gbé ìdánilẹ́kọ̀ọ́ kan kalẹ̀ láti mọ rírì ipa tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti kó nílẹ̀ Yorùbá àti Nàìjíríà tó sì jẹ́ pé lára ìdánilẹ́kọ̀ọ́ náà èyí tí wọ́n pe Ọ̀ṣínbàjò sí láti sọ̀rọ̀ ìní Ọ̀ṣínbàjò ti sọ̀rọ̀ nípa àkòrí tó pè ní the imperative of a public conscience tó sì jẹ́ pé àsìkò tí Ọ̀ṣínbàjò ń sọ̀rọ̀ lórí ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ ló mà tú àṣírí ńlá nípa ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká nípa nǹkan tó ṣe fún un tí àtẹ́wọ́ sì ń ró pòlápòlá nínú gbọ̀ngàn JF Adé Àjàyí Auditorium sínú iléèwé UNILAG. Nígbà tí Ọ̀ṣínbàjò ń sọ̀rọ̀ ó láṣìírí kan táwọn èèyàn mọ̀ tó wọn fi lè gbàgbé Wọlé Ṣóyínká láyé òun ni pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́dún 2007 ó lásìkò náà inú fẹ́ ṣayẹyẹ ọjọ́ bíi 50 ọdún 50 years òun. Onígbà náà òun àtìyàwó òun bá kú pinnu pé káwọn dá àjọ aláàánú kalẹ̀ èyí tí àwọn fẹ́ pè ní Orderly Society Trust. Ó ní àwọn àwò pé ta ni ẹni táwọn lè gbé wá tí yóò lórúkọ tí inú òun sì dùn tóun ti ń wò lókè tipẹ́ láti wá sọ̀rọ̀ níbi ìyìn tóun fẹ́ ṣe náà. Ó ní ṣe lòun rántí pé ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká lòun fẹ́ràn tóun sì fẹ́ kó wá ṣùgbọ́n tóun mọ̀ pé bàbá náà ti lórúkọ jù kò sì mọ òun àti pé ẹni tí ò bá pe Wọlé Ṣóyínká sí nǹkan ó gbọ́dọ̀ jẹ́ alágbára tó lórúkọ tó tún mọ ẹni náà. Onígbà náà òun ò mọ Ṣóyínká àwọn ò ní àjọṣepọ̀ òun kò sì tí ì jẹ́ nǹkan kan di òṣèlú tàbí Nàìjíríà. Ó lásìkò yìí lòun pe ọmọ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká kan táwọn jọjọ́ ọ̀rẹ́ tóun bá a sọ tó sì ní ọmọ náà bá bàbá ẹ̀ sọ̀rọ̀ láti yé Ọ̀ṣínbàjò sí. Onígbà táwọn kàn sí Wọlé Ṣóyínká níṣẹ́ ni bàbá náà sọ pé òun kò rò pé òun máa ráyè òun fẹ́ rin ìrìn àjò kan ṣùgbọ́n káwọn sì máa wò ó. Ọ̀ṣínbàjò lòun ti gbà pé Wọlé Ṣóyínká òkùnkùn ní wá náà nígbà tó ti ní káwọn sì máa wò ó ni àti pé òun kò jẹ́ alágbára tàbí olóṣèlú kan tán mà Nàìjíríà. Ṣùgbọ́n Ọ̀ṣínbàjò ní kàyéfì ló máa jẹ́ lọ́jọ́ ayẹyẹ yìí. Ó ní Wọlé Ṣóyínká kì í ṣe pé ó wá síbẹ̀ nìkan ó ní gbogbo ọjọ́ náà ló fi dúró. Ó ní ó tún wá sọ àwọn ọ̀rọ̀ tó tún fà fi pa àwọn èèyàn lẹ́rìn tó tún dá wuyewuye sílẹ̀ nígbà tó tún sọ ń bẹ̀ pé àwọn kúkú mọ̀ bóyá ọ̀run kankan wà. Ó láwọn èèyàn máa ń sọ pé ọ̀run rere wọ̀ ọ̀run àpáàdì wà. Ó ní ṣe ni Wọlé Ṣóyínká dá awuyewuye sílẹ̀ wípé òun kò rò pé ọ̀run kan wà o àti pé kò sí ìdánilójú tẹ́nìyàn kan lè mú wa pé bóyá ọ̀run wà. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ yìí ó ló máa dùn ún nínú. Ó ní ìṣẹ̀lẹ̀ yìí ó wù ú lórí kọjá sísọ pé irú Wọlé Ṣóyínká lè wá síbi ayẹyẹ òun tí kò mọ òun tóun kò sì tí ì lórúkọ Nàìjíríà. Ó ní ìdí èyí òun kò lè gbàgbé Wọlé Ṣóyínká láyé àti láyé. Gbàrà tí Ọ̀ṣínbàjò tó tú àṣírí ńlá nípa Wọlé Ṣóyínká níṣẹ́ làtẹ́wọ́ máa ń ro kólákólá nínú gbọ̀ngàn JF Adé Àjàyí Auditorium tinú iléèwé UNILAG tí àwọn èèyàn sì ń kan sára sí Wọlé Ṣóyínká tí wọ́n ń pè ní bàbá àti 90 lásìkò yìí.